Come on, ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Who is all this? Ẹ kú dédé àkókò yìí jákèjádò ibi tí ẹ ti láǹfààní àti máa wo Romeni Owo TV ìyẹn ní orí YouTube. Ẹ ti gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìyẹn ní àdúgbò tá a mọ̀ sí Àkùrọ̀ ìyẹn ní ìlú Ìbàdàn ní pópó Ìyèmọ̀jà lẹ́nu onílé lẹ́nu ìyá tó bí Túnráyọ̀ àti lẹ́nu ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n sí Túnráyọ̀ pẹ̀lú. Bí mo ṣe ń gba ohùn wọn sílẹ̀ lọ́wọ́ tí mo sì ń ya àwòrán inú ilé ibi tí ìṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀, wọ́n fi tó mi létí wípé Túnráyọ̀ gangan tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ó ti dé àárín wa bí báyìí, kí Túnráyọ̀ náà máa wọlé bọ̀ báyìí. Ẹ̀rí báyìí bírí ló wọ́n ṣe jó gbogbo inú ilé níná ní aago 4 ọ̀gànjọ́ òru tó wọlé láì jásí wípé ẹnikẹ́ni mọ̀. Ó wọlé ti Túnráyọ̀ àti àbúrò rẹ̀, ó sì da petrol sí inú ilé. Ṣé Túnráyọ̀ nìyẹn? Bẹ́ẹ̀ni sà. Ṣé wọ́n nìyí? Kábíyèsí Ọlọ́run. Wàá jókòó báyìí. Ṣá jókòó. Jókòó bẹ́yẹn. Jókòó. Pẹ̀lẹ́ o Túnráyọ̀. Báwo ló ṣẹlẹ̀? Ṣé sùúrù? Mo lóyún fún. Ìgbà wo lẹ ti ń fẹ́ra yín wà tẹ̀? Last year. Ó ti pé ọdún kan báyìí. Àbí? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo ló rí dùn ṣe? Ìwà yẹn. Ṣé bàbá àti ìyá rẹ̀ ti mẹ́? Ìyá rẹ̀ mọ́ mi bọ̀dù abẹ́ òun mi. Ṣé bàbá àti ìyá Ridwan ṣé wọ́n ń gbé papọ̀? Wọ́n ò gbé papọ̀. Níbo nìyẹn ń gbé? Ó kún bẹ́ẹ̀ ni. Ṣé o mọ̀ lé ìyá ẹ̀? Bẹ́ẹ̀ni. O mọ̀ bẹ̀? Bẹ́ẹ̀ni. O lè mú adé bẹ̀? Bẹ́ẹ̀ni. Àbí? Báwo ló ṣe ṣẹlẹ̀ lénìí? Lánàá wá bá mi last week ó náà mi ó ní àwọn àpá yẹn rè tó ń yẹn fi bàjẹ́ mọ́ mi lára. Ó wá lálẹ́ àná. Ṣé ìwọ mọ̀ lóyún fún ni àbó ṣèṣì Mi lóyún? mọ̀ mọ́ o. Ó ṣèṣì wá ni àbí? Bẹ́ẹ̀ni. Ó ń gbọ́ ẹ. Ó dẹ̀ wá lálẹ́ àná àbúrò ó bẹ̀rẹ̀ sí í béèrè mo dẹ̀ explain fẹ́ pé ìwọ ló nà wá ṣó béèrè mi láti jẹ ìlú òbèrè mi láti mú adé ń dàjí àmọ́ à ń sùn lọ́wọ́ mi ìmọ̀ kankan ó kàn já wọlé ni bóyá fẹ́ǹsì ló ó dà pé fẹ́ǹsì ló fún wọlé. Èwo àti talẹ́jọ́ wà nulẹ̀? Èmi àtàbúrò mi ó tí àbúrò mi báyìí ó tì mí báyìí. Kí lorúkọ àbúrò ẹ yẹn? Bímbọ́. Bímbọ́ lorúkọ ẹ. Ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún 8. Ọmọ ọdún 8. Okay, máa bọ́rọ̀ bọ̀ díẹ̀. Ó wá ti àbúrò mi ó mú pẹtrol ó wọn sí lára ó wọn sí èmi náà láwọ wọn sí gbogbo ònú ni ó fẹ́ ṣáná ó fẹ́ tilẹ̀kùn mọ́ wa mo wá wọn ọmọ yẹn síta èmi náà fọ́ sọ̀rọ̀ àmì jáde bó ṣe fà mí lọ́wọ́ nìyẹn tó gún mi ní gbogbo nǹkan tó fi gò yẹ ó pa wọ́n lẹ̀ wá ń gún mi. Ó ń gún ẹ. Kí ló ṣe fún gan? Nǹkan tí mo ṣàlàyé fún yín náà nìyẹn. Ṣé kò ọ̀rọ̀ oyún náà ni wàhálà? Bẹ́ẹ̀ni. Pé kí ló ṣe sí oyún òun? Bẹ́ẹ̀ni. Ṣé ó mu gbó? Mi nǹkan kankan mọ́ lọ́wọ́. Ṣé ó mutí? Rárá. Ṣé òun nìkan ló ń dá gbé? Òun àti bọ́ọ̀ kan náà jọ ń gbé bí àbúrò ló ṣe jẹ́ sí. Wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ni. Ó máa dọ́dọ̀ ìyá ẹ̀. Ṣé ìyá máma ti sọ owó tó kó sínú báyìí? Wọ́n sọ̀rọ̀ owó tó owó àjọ alájọsẹ̀ kó sínú ilé 100,000 wọ́n ti jóná òun. Síbo? Nínú yàrá. Ṣé inú báàgì yẹn ló ń tú yẹn? Òṣèré o, kò ṣe bẹ̀ mí kówó síbẹ̀ gbogbo ẹ̀ ti jóná. Tí wọ́n kó síbí báyìí. Owó ti tiẹ̀ mo ti rí níbẹ̀ yẹn 900. Èló ló wájọ tó wà mẹ́? 100,000. Ta ló kó síbẹ̀ ṣé ìyá ni? Bóbi ló kó síbẹ̀. Ẹ̀ ní báàgì yẹn ó tiẹ̀ ti gbogbo ẹ̀ tiẹ̀ ti jóná. Àwọn báàgì táwọn gbèsè bí pọ̀. Ṣé fóònù mi? Ó ti jóná mọ́ bẹ́ẹ̀ ni. Ó lè ṣiṣẹ́ mọ́. Fóònù rà. Fóònù mi. Síbẹ̀ di. Abẹ̀bẹ̀ rẹ̀. Káàdì máa ń wá o. Ṣé lè tàn báyìí? Ó máa tán máa tán. Ẹ jẹ́ ká lọ wo fẹ́ǹsì tó gbà wọlé yẹn àti ẹ̀yìnkùlé yẹn.